báyìí bá rò pé Ìbàdàn mi bọ́ọ̀ Ìbàdàn mi kàn Ìbàdàn mi lọ́ọ̀ ni máa ń pa o táàbà ti wọ yàrá táàbà jáde ń sè èlò òjì padà ní torí pé àmà ìlú tọ́ gbogbo tó wà ní ọjọ́ sẹ́ńtẹ̀ tẹ́lẹ̀ àìgbọ́ra ẹni yé ló fà á. Orí ìpínlẹ̀ àgbẹ̀ ti bẹ̀rẹ̀ sí pé báwo la jẹ́. Wọ́n ti dá lóun pé ọmọ ojú òpó la jẹ́. Torí pé gbogbo àwọn tá a wà ní ojú òpó yẹn la lè jọba. Ní ìdíkànnì lèèyàn sọ ni pé tí ọ̀tún ọba lè jẹ́, òsì lè jẹ́, àṣepá lè jẹ́, ẹ̀kẹ́rẹ́ lè jẹ́. Pé àwọn agbègbè wa tá a lè tàbà ní ojú òpó yẹn la lè jọba. Nítorí náà ló gbọ́ olóṣèlú ká ìjọba ojú òpó. Kò ṣe fẹ́ rí bọ́lẹ́jọba sí ìlú ojúkò bẹ́ẹ̀ ojú òpó parí pé àwọn ojú òpó láti jọba àgbàdo ní orí. Òṣìṣẹ́ lọ́wọ́ kábíyèsí náà tó wọ́n bá mi fọwọ́ sí ìgbà tó sọ fún pé bàbá ìbéèrè tí wọ́n bẹ̀rẹ̀ àti ìjọba àti ìdáhùn ọba àbọ̀lájẹ́ wọ́n sì àti ìmọ̀tò ojú òpó làjẹ́ nípa láti ìjọba àgbàdo. Kò bá fi sílẹ̀ bàbá pẹ̀ wọ́n ti sọ fún mi pé nítorí ọba kàkó àti rí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jọ àti ọ̀pọ̀lọpọ̀ ẹni tó jẹ ìbálòpọ̀ tó yàn tó tún àdó nípa bẹ́ẹ̀ àrí gbogbo àrí ti bàbá wa kúrì àti ti ìyàdé ìgbà ló fà mí ọba àti ilẹ̀ ìlú àti ìṣẹ̀lẹ̀ sí ọ̀rẹ́ mi lẹ́yìn àtàtà ìbálòpọ̀ àná láti rẹ̀ ti síbà láti ń bára bọ̀ èmi best man mi jọ́ kan náà bẹ̀rẹ̀ òye ó ń jùsì láti lọ sí ẹgbọ́n balógun mínísírì láti lọ sí ẹgbọ́n Olúbàdàn kẹ́lẹ́ pé lọ́yẹ́ ká mẹ́fẹ́ nǹkan tó dàbí ẹni tó dá wọlé láàrin ẹ̀wà náà ní ilé ìlà ọ̀rọ̀ adé náà ló wà ní ìgbésọ̀ sí láyé àti ìgbésẹ̀ gbogbo ìjẹ́ gbogbo àtúntò ní olóyè yìí náà oyè yìí o oṣù tó pẹ́ pé pẹ̀lú ògbọ́lọ́ iṣẹ́ tá a fẹ́ sí tó bàtà pọ̀ ọ̀gá tó dọ́rùn bá fún wa tó bá ń dọ́rùn bá sì fún wa ṣe é